A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ẹ má bínú network ló cut. Ẹ máa ráwọn nǹkan tá post sí ìbẹ̀rẹ̀ topic à ń sọ̀rọ̀ nípa gẹ̀gẹ́ ọrùn gbègbè. So but bó ṣe rí nísìn a máa tún bẹ̀rẹ̀ ni. So ṣẹlẹ̀ mọ̀ pé gbogbo nǹkan tá ń ṣe yìí náà a fi ń ṣe ìpolówó ni. Bẹ́ẹ̀ ni à ń ṣe ìpolówó àrẹ tún fi ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ kí wọ́n lè mọ̀ ẹ́rì topic tá fẹ́ treat láàárọ̀ yìí ń bẹ̀ yẹn. Ẹ ti rí gẹ̀gẹ́ ọrùn gbègbè ọrùn ẹ̀dà èélá bẹ́ẹ̀ ni àti ahọ́n dúdú. So gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ la fẹ́ treat láàárọ̀ ìdí sílẹ̀ láì tààlà. Gbogbo ẹ̀yin tẹ́ bá ní ẹ need ẹ̀ ní black seed oil àti virgin olive oil, black seed powder. A ní àwọn nǹkan wọ̀nyí contact wa à ń tà á ni. So kékeré wà ńlá wà virgin olive oil seit àwa mùsùlùmí la ní ẹ ti rí ńlá ní kékeré ní black seed powder, black seed oil, virgin olive oil ẹ ti rí báyìí price wọn wà lọ́tọ̀ọ̀tọ̀. A wà ní Ìbẹ̀jùlẹ̀ kí Mádàgbà yan after Ilẹ́kọ̀ Lagos. A dẹ̀ ní àwọn special powder kan wà tó jẹ́ halal powder tí wọ́n kì í ṣoṣólẹ̀ wọ́n ṣẹ̀yọ́nú ayé wọn ṣoṣólẹ̀ wọ́n ṣẹ̀yọ́nú ayé o wọ́n ṣèmùlẹ̀ àgbà o bẹ anybody bí iṣẹ́ bẹ àgbà Ọlọ́run ọba ló ń control ayé tọ́wọ́ ẹ bá tẹ àwọn powder wọ̀nyí ó máa create a solid barrier between you and evil world monitoring spirit onírí ẹ mọ́ wàá rògbò ẹ lò. Bẹ́ẹ̀ ni a dẹ̀ ní special package fún ọkùnrin tí wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ tí wọ́n ń lò ní evil world. A ní special package fún ẹni tó ní diabetics bí sínú láì tààlà tí ṣúgà máa kúrò nínú sísítẹ̀mù ẹ̀ láàrin oṣù kan. Bẹ́ẹ̀ ni a dẹ̀ ní package fún ẹni tó ń wojú Ọlọ́run ọba fún wọn bí sínú láì tààlà tá finú ṣoyún tá fẹ̀yìn gbọmọpọ̀n. Bẹ́ẹ̀ ni a ní special package fún ẹni tó ń wojú Ọlọ́run ọba fún ọmọ. So within a month ṣúgà máa kúrò nínú sísítẹ̀mù ẹ̀ ẹni tó wojú Ọlọ́run bá fọ́mọ a ní special package fún ẹni tí ayé ń dà láàmú tálíjọ̀nù ń dà láàmú aláwọn ètò tá a máa ń ṣe fún àwọn product wa dẹ̀ ní ìsọ̀yè ní ilé àmú memory booster ọmọdé nídìí àgbàlagbà nídìí ẹ̀ tó ń gbàgbé nǹkan kódà kó yẹ pé lọ́wọ́ ayé nú caterpillar defense tó ní hormonal imbalance tó ní infection obìnrin tọkọtìyàwó lè lò papọ̀ láti lè conceive ní kíákíá obìnrin tí infection táwọn kan kí nǹkan jáde lójú ara ẹ̀ gẹ́ẹ̀tì caterpillar ó wà effective gidi. A ní bulldozer met fibroid gẹ́ẹ̀tì bulldozer met fibroid àti fún blockage 2. Ọkùnrin tó ní weak erection quick ejaculation gẹ́ẹ̀tì caterpillar àti transformer àti miracle leaves ó wà òkè dáadáa fún ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta ló máa lò pọ̀ at the same time. Transformer 1100 power kó lẹ́yìn tó ní low sperm count bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ. Miracle leaves òun ṣiṣẹ́ fún ẹni tó fún lóògùn jẹ lójú oorun àti lójú ayé àbẹ́ntíkùn ẹ̀wú tẹ̀sẹ̀ ẹ̀wú ọfà tó ti pẹ́ lára gẹ́ẹ̀tì all in one natural herbs gbogbo product wa made in India packed in South Africa bí sínú láìta aláwọ̀ dẹ̀ wà effective gbogbo ẹ̀ ló wà halal ló gba aláàbò kọjá ló wà scientific approved. So they are all powders all in one ikú nìkan ni kò lè wò prevention ni treatment ni cure ni ó lágbára púpọ̀ jù ọmọdé lè lo àgbàlagbà lè lo with warm water. Ẹ pè wá lórí èké ìpèníjà tó bá òkú máa dẹ̀ dá láàmú ẹ ti rí ó wà sealed gbogbo product wa ló wà sealed à ń send ẹ̀ sí Canada America ẹ wo àwọn pages wa kò síbi tí product wa yóò dé all over the world kódà ní Nàìjíríà náà wà ń kòtò ògùrọ̀ wà ń whatever GIG logistic company là ń lò Nàìjíríà a wà ní Mádàgbà yan Ìbẹ̀jùlẹ̀ kí báyìí gbogbo ẹ tó fẹ́ rí wa ẹ contact wa àbí ẹ fẹ́ bá wa ra product ẹ WhatsApp wa lórí +234 8 10 9 13 14 25 ẹ WhatsApp wa àbí kẹ́ call wa lórí +234 8 10 9 13 14 25 inna li izata lillahi jami'a gbogbo agbára Ọlọ́run ọba lónìí. Ẹ bá wo àwọn topic tá a fi síbẹ̀ yẹn lónìí ìsìn ogun ẹ̀dà ó wà ń bẹ̀ ogun èélá ó wà ń bẹ̀ gẹ́gẹ́ ọ̀fun àbí gbègbè ó wà ń bẹ̀ gẹ́gẹ́ ọrùn ó wà ń bẹ̀ then ogun ahọ́n dúdú ó wà ń bẹ̀. So ìdánilẹ́kọ̀ọ́ tá a fẹ́ ṣe nìyẹn mò ń sọ̀rọ̀ lọ́lẹ́kan lórí ẹni tó bá ní gbègbè ọrùn àbí gẹ́gẹ́ ọrùn àwọn Yorùbá lọ́rẹ̀ kan máa ń pè ní gẹ́gẹ́ ọrùn àmọ́ bí tèmi gbé Ondo State lèmi gbé gbègbè ọrùn la máa ń pè gbègbè wọ́n léèyàn ní gbègbè lọ́rùn. Mo wá ń sọ lórí ọ̀rọ̀ gbègbè yìí mo láwọn èèyàn míì ní lọ́rùn àwọn obìnrin míì tẹ́ bá wo life táwa ń sìn ẹ rí pé àwọn ọ̀dọ́mọbìnrin gan wọ́n ti ní gbègbè lọ́rùn gẹ̀gẹ̀ lọ́rùn táàtúrà máa yọ fẹ́rẹ́fẹ́rẹ́ kí ló lè máa fà too much of iodine. Then ẹlẹ́kejì àwọn ẹ̀mí òkùnkùn ipa wà nínú ẹgbẹ́ ó máa ń fa iṣẹ́ program káwọn èèyàn jàǹfààní ẹ̀
ẹlòmíì ilé agbára ẹ̀ ni ibẹ̀ ló ń kó àwọn weapons ẹ̀ sí ilé agbára ẹlòmíì ni láyé àtijọ́ lẹ́yìn ìgbà tójú ò tí ì là tó yìí àwọn àgbàlagbà arúgbó ló máa ń ní kíní yẹn lọ́rùn gẹ́gẹ́ ọrùn àwọn àgbàlagbà ló máa ń ní lọ́rùn ṣùgbọ́n ibi tá a wà ń sìn àwọn ọmọ kéèké gan ti ń ní kíní yẹn lọ́rùn rí báyìí wọ́n ti ní gbègbè lọ́rùn gbègbè la máa ń pè ní Ondo State àmúrẹ̀pẹ̀lẹ̀ Yorùbá gẹ̀gẹ̀ ni wọ́n ń pè ẹ jẹ́ kí n sáré tírìtì ká bẹ̀rẹ̀ látòrí ẹ̀dà so gbègbè ọrùn yìí táwọn fẹ́ tírìtì ẹ̀fẹ́ ni tó yẹ kó fi bẹ̀ ṣe ilé agbára tó kó wẹ́pọ̀nù ẹ̀ sí a máa bèrè lọ́wọ́ ẹ̀ bọ́dá ti ṣe dáadáa ní o a máa bèrè lọ́wọ́ ẹ̀ tó bá dé àpúrúfù ẹ̀ fún wa pé kò sí problem pé kí wọ́n tírìtì ẹ̀ ìgbà yẹn láṣẹ máa tírìtì ẹ̀ but ẹlòmíì naturally ó kàn déédéé ṣẹlẹ̀ sí i òun mo fi sọ pé ó ti ń pọ̀ lára àwọn ọmọ ilẹ̀ Yorùbá kíní gbègbè ọrùn gẹ̀gẹ̀ ọ̀fun ó ti ń pọ̀ ẹ̀ ti rọ́mọbìnrin kékeré jẹ́ pé kò tí ju 35 àti ní kíní yẹn lọ́rùn so ogun ẹ̀dẹ̀ ṣọ̀wọ́n ogun ẹ̀ wọ́n gan òun mo fi ní kí n kọ́ wa lẹ́kọ̀ọ́ lórí ẹ̀ bẹ́ẹ̀ ni kí n ṣèdánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀ ogun ẹ̀ wọ́n gan so ẹ jẹ́ kí n kọ́kọ́ tírìtì ogun gbègbè yẹn gẹ̀gẹ̀ ọrùn àwọn kan ń pè bẹ́ẹ̀ àwọn kan ń pè ní gẹ̀gẹ̀ ọ̀fun àmọ́ bíi tèmi ti mọ̀ láti kékeré gbègbè la máa ń pè gbègbè ọrùn àwọn fi ń búyàn gángbà ẹ̀ táwọn kékeré á ní onígbègbè lọ́rùn ẹ rí báyìí á ní onígbègbè lọ́rùn gbègbè làwọn máa ń pè Yorùbá rẹ̀ pé Yorùbá ló ń pè ní gẹ̀gẹ̀ ọrùn ó máa wú sọ́rùn báyìí àwọn arúgbó ló máa ń ṣe ṣùgbọ́n òde òní ó ti ń ṣe àwọn ọmọdé àwọn ọ̀dọ́ lóbìnrin ẹ̀rí wọ́n ní gbègbè lọ́rùn láti ra máa yọ́bọ̀ wá díẹ̀díẹ̀ kí ló lè fi kojú ẹ̀ bí sínú láìta aláìṣẹ́ prógrámù yìí torí tó bá gbé lọ sí hospital wọ́n máa operate ẹ̀ ni ṣùgbọ́n àwọn egbògi wà tó lè fi kojú ẹ̀ both natural and spiritual wọ́n máa fi ń bù síyàn lára náà o wọ́n máa fi ń ba ẹwà obìnrin míì jẹ́ ó lẹ́wà tó ń sakọ tó ń ṣe kínní wọ́n á sẹ́ǹdì gbègbè sí ọrùn ẹ̀ ni kó máa ṣakọ rẹ̀ lọ ẹ rí ẹ jẹ́ ká wà very careful pẹ̀lú ayé ọmọ ádámọ̀ ẹ ká wà very careful wọ́n máa fi ń sàṣẹ́ lómi so ogun gbègbè ọrùn àbí gẹ̀gẹ̀ ọrùn ẹ máa gẹ́ẹ̀tì ilé agbọ́n tó máa ń so sílé yẹn ilé ẹ̀ ẹ gẹ́ẹ̀tì ọkọ̀ atare kan tẹ́ bá ti bú atare ẹ rí pátárì máa ń wà lọ́nà mẹ́ta ẹ rọra ṣí ẹyọ kan bẹ̀ òun ni ọkọ̀ atare ẹ wá lọ́kúnná pẹ̀lú ilé agbọ́n yẹn àti ọta inú ìrókò ẹ lọ mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ ẹ wá sín gbẹ́rẹ́ sí gbègbè ọrùn yẹn gẹ̀gẹ́ ọrùn yẹn ẹ sín gbẹ́rẹ́ sí bí abígbẹ́rẹ́ mẹ́ta àbí mẹ́rin ẹ ṣàrà sín gbẹ́rẹ́ ẹ wá fi powder tẹ lọ yẹn ẹ fi rá ẹ wá fi aṣọ dì fún ọjọ́ mẹ́ta a máa ṣe bẹ́ẹ̀ Ofun and Ofun tó bá ti faṣọ dì fún ọjọ́ mẹ́ta a tún tún ṣe tó bá tún ṣe díẹ̀ a tún tún ṣe powder yẹn á wà nílé a máa fi sí yóò yọ dànù tán ni ìyẹn number 1. Number 2 ogun gẹ̀gẹ̀ ọrùn àbí gẹ̀gẹ̀ ọ̀fun àbí gbègbè ọrùn tó máa ń wú sọ́rùn yẹn ogun ẹ̀ lẹ́lẹ́kejì ẹ gẹ́ẹ̀tì ewé àsùnwọ̀n tẹ́ bá gẹ́ẹ̀tì ewé àsùnwọ̀n àti ìyèrè ẹ lọ méjèèjì papọ̀ ẹ fi ṣe ẹja àrọ̀jẹ ìyẹn náà ó máa rìpíìtì ẹ wọ́n máa ṣe ó máa rìpíìtì ẹ wọ́n máa ṣe ẹ ṣí àìfáwọn tẹ́ bá wọn kan ní kíní yẹn lọ́rùn àtàgbàlagbà àtọmọdé tó bá ní lọ́rùn ó máa ṣe jẹ ó máa ṣe. Then oògùn èélá yìí ó lè mú ó máa ń mú itan ó dẹ̀ máa ń ṣe ọmọdé ìmí àfunfun tó bá yá padà máa pọ́n á máa pọ́n ìmí máa ń dàbí ẹ̀tẹ̀ pípọ́n mi máa ń dàbí ẹ̀tẹ̀ ẹ̀ mọ̀ nǹkan tó ń pè ní èélá oògùn ẹ̀ ó máa ń ba ara jẹ́ tó bá ṣe síyàn ó máa ń ṣe itan obìnrin ọkùnrin ó máa ń ṣe ó máa ń ṣọmọdé ẹ̀ mọ̀ èélá so akọ ẹ̀ èyíkéyìí nínú ẹ̀ ẹgẹ́ẹ̀tì oògùn èélá lélẹ́yìí o ẹgẹ́ẹ̀tì egbò ìnábírí àti imí ọjọ́ àti ẹ̀tù ìbọn ẹ lo àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ìpapọ̀ egbò ìnábírí imí ọjọ́ ẹ̀tù ìbọn tẹ́ bá ti lo àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ìpapọ̀ ẹ mix ẹ̀ mọ́ ọsàn wẹ́wẹ́ tí wọ́n fomi là pẹ̀lú àdín ẹ̀yàn ẹ mix ẹ̀ papọ̀ ẹ máa fi ṣe kíni o a máa gbé sóòrùn so ẹni tí ó ní èélá yẹn ẹ máa fi pa èélá yẹn máa parẹ́ bí sínú ìlà ìtàlá ẹ ṣe ẹ̀ prógrámù yìí káwọn èèyàn jàǹfààní ẹ̀ èélá yẹn máa parẹ́
then ẹni tó ní ẹ̀dà kó gẹ̀ẹ́tì ewé rẹ̀kùrẹ̀kù. Ewé rẹ̀kùrẹ̀kù yẹn ní Yorùbá máa ń sọ pé rẹ̀kùrẹ̀kù kò ní fà kọjá ojú ọ̀nà. Ewé rẹ̀kùrẹ̀kù yẹn ó máa sábà hù sẹ́bàá ọ̀nà ṣùgbọ́n kò ní kọjá pé ó cross ojú ọ̀nà ní Yorùbá fi máa ń sọ pé rẹ̀kùrẹ̀kù kan ò kí ń fà fún kọjá ojú ọ̀nà. Who is there? Shut up! Rẹ̀kùrẹ̀kù kan ò kí ń fà kọjá ojú ọ̀nà. So ewé rẹ̀kùrẹ̀kù yẹn pẹ̀lú àjẹsí adìyẹ ẹni tí ẹ̀dá ń dà láàmú pẹ̀lú àjẹsí adìyẹ ewé rẹ̀kùrẹ̀kù àjẹsí adìyẹ mí níbi tí adìyẹ tó ń jẹ adìyẹ máa ń lọ tó ń bá ti pa adìyẹ tọrọ ẹ̀ kó wá gẹ̀ẹ́tì ewé rẹ̀kùrẹ̀kù àti odidi atare mẹ́ta ẹjọ́ wọn papọ̀ ẹni tí ẹ̀dá ń dà láàmú yìí kó máa la lálẹ́ kó máa la lé àárọ̀ kó máa la lálẹ́ àtàárọ̀ ṣùgbọ́n ọjọ́ tó bá ti parí nǹkan oṣù ẹ̀ lábẹ̀rẹ̀ sí ń lò kódà yóò conceive torí 15 days ló máa fi lò á lóyún lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó máa yẹ kóbìnrin lóyún níṣẹ́ yìí ewé rẹ̀kùrẹ̀kù oògùn ẹ̀dà àti fún obìnrin tó ń wojú ọlọ́run ọba fọ́mọ ọjọ́ tó bá parí píríọ̀dù ẹ ló máa bẹ̀rẹ̀ sí ń lo kíní ìwà tí ṣe ètò yìí kalẹ̀ ló máa bẹ̀rẹ̀ sí ń lò wà wá lò fún 15 days ewé rẹ̀kùrẹ̀kù àjẹsí adìyẹ ibi tó ń jẹ adìyẹ máa ń wọ̀ yẹn pẹ̀lú ewé rẹ̀kùrẹ̀kù àti odidi atare mẹ́ta ẹ máa jó papọ̀ ẹ máa la ọjọ́ tóbìnrin bá parí nǹkan oṣù ẹ̀ lá máa bẹ̀rẹ̀ sí ń lò á lò fún 15 days ẹ̀dà yẹn máa stop á dẹ̀ conceive bí sínú láì tààlà bí sínú láì tààlà yóò conceive ìyẹn ti lọ bẹ́ẹ̀ yẹn oògùn ahọ́n dúdú àbí tí Yorùbá ń pè ní fakúfakú ahọ́n dúdú oògùn yìí kì í jẹ́ kó oúnjẹ dùn lẹ́nu èèyàn gbogbo oúnjẹ tẹ́nìyẹn bá ń jẹ ó máa tẹ́ lẹ́nu ẹ̀ ó dẹ̀ máa ń pààyàn silent killer ni ó máa ń pààyàn silent killer ni oògùn ahọ́n dúdú tàbí fakúfakú so oògùn yẹn máa ń ba oúnjẹ jẹ́ lẹ́nu so oògùn òyìnbó ẹ̀ kò sí oògùn òyìnbó ẹ̀ oògùn ahọ́n dúdú antibiotics ni wọ́n máa fún ẹ̀ òun làwọn èèyàn fi máa ń kú àìsàn tó simple níbọ̀ tó máa ń pààyàn oúnjẹ ò ní dùn lẹ́nu gbogbo àwọn tó bá tẹ́lómi bá la ahọ́n ẹ̀ ó ti dọ̀tí ó dẹ̀ ń fọ ahọ́n yẹn ó ń fọ ahọ́n every morning but gbogbo ahọ́n yẹn ti dọ̀tí gbogbo ibi tó ń jẹ ń gbà yóò ti dọ̀tí you need to treat it ibi tó ń jẹ máa ń gbà àtàwọn ẹ̀ à ń láti máa treat ẹ̀ kò sóògùn òyìnbó tó dẹ̀ lè fi treat ẹ̀ antibiotics ni wọ́n máa fún ẹ̀fẹ́ táwọn dúdú bá ń ṣe kì í dẹ̀ ṣọ̀rọ̀ antibiotics afolamoxin oògùn táífọ́ọ̀dù ni wọ́n fún bí wọ́n ní kò lọ lámpíklọ́ọ̀sì mi máa lè sọ sí oògùn ẹ̀dẹ̀ lè ti wá o ṣùgbọ́n egbògi ni wọ́n máa fi ń treat ẹ̀ silent killer ni oúnjẹ máa tẹ́ lẹ́nu ẹ̀ kò sí nǹkan tó bá ń jẹ kò ní dùn lẹ́nu ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ gan kò ní rí ìgbẹ́yà kò ní lè lọ tọ́ílẹ̀tì kò ní rí ìgbẹ́yà kì í jẹ́ kí èèyàn rí ìgbẹ́yà awádà bíi pé ó máa rẹ̀ á máa fíìlì bí po ní typhoid kì í ṣe typhoid fakúfakú àbí ahọ́n dúdú Yorùbá tún máa pè ní ọ̀pá aró àwọn àìsàn tó ti pẹ́ tá à ń dárúkọ wọn mọ́ tó sì ń da àwọn èèyàn láàmú nínú ayé tàwa ń sìn làwọn fẹ́ máa gbé wá làwọn máa treat táwọn èèyàn gan ò mọ̀ pa àìsàn ní mọ́ èèyàn mélòó ló mọ̀ nǹkan tó ń jẹ́ ọ̀pá aró èèyàn mélòó ló mọ̀ nǹkan tó ń jẹ́ ahọ́n dúdú èèyàn mélòó ló mọ̀ nǹkan tó ń jẹ́ fakúfakú ó dẹ̀ ń ṣe èèyàn ó lè ṣe láàrin bí oṣù mẹ́fà kó bá fi ilẹ̀ àyàfi tó pé òun lo nǹkan bóyá èèyàn yúùsì mọ́ ọsàn wẹ́wẹ́ dáadáa bóyá èèyàn yúùsì mọ́ àwọn àgbo tó ní álọ́mù nínú ẹgẹ́ tiẹ̀ àwọn nǹkan tó bá lè kó ẹnu ló máa ń ṣiṣẹ́ ẹ̀ so ẹnikẹ́ni tí fàkúfàkú bá ń dà láàmú àbí ahọ́n dúdú oúnjẹ ò ní dùn lẹ́nu ẹ̀ á máa ṣe sì bí ibà kò ní rí gbẹ́yà nǹkan tó máa lọ ṣe ni wàá wá egbò awogba àrùn wàá dẹ̀ wá bàká wàá dẹ̀ wá iṣu àlùbọ́sà wàá wá àlùbọ́sà wàá wá bàká wàá wá egbò awogba àrùn wàá wá gún pọ̀ mọ́ epo igi ìràsá wàá wá sókè ẹ̀ pẹ̀lú ọsàn wẹ́wẹ́ tí wọ́n fomi là máa mu kọ́ọ̀pù kan láàárọ̀ gbogbo ahọ́n gbogbo bíi ló máa clear dànù òun láti ní gbogbo nǹkan tá à ń sọ yìí ẹni tí ò bá lè ṣe kó kọ́ńtà tiwa a máa bá yín ṣe iṣẹ́ tá a gbà ní iṣẹ́ tá a ń ṣe nìyẹn ìdíṣẹ́ ẹni láti mọ ni lọ́lẹ̀ ó ti yẹ yín sìn so ẹ máa jẹ́ ká máa treat ẹ ẹlòmíì ò mọ̀ mo padà sórí ẹ̀ again
tó bá ti rí pé oúnjẹ ò dùn lẹ́nu ẹ ẹnu ẹ tẹ́ gbogbo nǹkan tó ń jẹ àwọn èèyàn sọ pé kíní oúnjẹ yìí dùn ìwọ ní pé ò rí tẹ́sítì ẹ lọ tírìtì àwọn ẹ̀ kó tírìtì ọ̀nà fún ẹ pẹ̀lú àgbo kì í dẹ́ ṣoògùn torógùn òyìnbó tún máa ń pa kún àìsàn yìí ni but àwọn èèyàn máa ń fojú tẹ́ḿbẹ́lú ẹ̀ but ó yára pààyàn nǹkan tó pé èèyàn ní rí gbẹ́yà ikùn ó le dandan ni oúnjẹ máa tó máa tẹ́ lẹ́nu so ó máa ń pààyàn o ọ̀pá aró Yorùbá máa ń pè lọ́pàá aró Yorùbá máa ń pè ní àwọn dúdú wọ́n tún máa ń pè ní fakúfakú ó máa jẹ́ kó oúnjẹ tẹ́ lára èèyàn tẹ́ lẹ́nu èèyàn so ẹ gbìyànjú ẹ lọ ṣe ètò yìí fún ẹni tó bá experience irú nǹkan bẹ́ẹ̀ egbò awogba àrùn bàká iṣu àlùbọ́sà epo gìràsá ẹgún mẹ́rẹ̀ẹ̀rin papọ̀ ẹ sókè ẹ̀ sínú ọsàn wẹ́wẹ́ wà á rí pé mo sọ́lẹ̀ kan so ẹ sókun ẹ̀ sínú ọsàn wẹ́wẹ́ so ẹ rí i pé àwọn òyìnbó wọn máa ní kíní kan jẹ́ vitamin C kẹ́ máa mú ọsàn dáadáa orange torí kó lè máa clean ahọ́n àti ọ̀nà fún ni ó dáa gan wàá lè lọ sí toilet easily tó bá ti ń di pé èèyàn ò rí gbẹ́yà àwọn dúdú ń dà á láàmú tó ń jẹ ń tẹ́ lẹ́nu rí báyìí so ìyẹn lọ bẹ́ẹ̀ kí ló tún kù tá a fẹ́ treat so mo máa tó wá kọ́ wa ní ẹni tó bá ní gbègbè ọrùn gẹ̀gẹ́ ọrùn mo láwọn ọ̀dọ́bìnrin láyé ìsìnta wà nílẹ̀ Yorùbá à ń rí àwọn ọ̀dọ́bìnrin káàkiri tí wọ́n ní gẹ̀gẹ́ lọ́rùn tá a rọra yọ fẹ́rẹ́fẹ́ wọ́n mọ fi ń ṣe ẹlòmíì wọ́n fi sàṣẹ́ lòmíì ní tọ́pìkì ẹ̀ mo rí dìwà fún oògùn ẹ̀ ṣọ̀wọ́n ẹ lè ráwọn èèyàn tó ń ṣe oògùn gẹ̀gẹ́ ọrùn kò wọ́pọ̀ toró oògùn ẹ̀ wọ́n tọ́pìkì tó dẹ̀ tọ́fù ni ó ti yẹ yín sìn àwọn tó bá ní gbègbè lọ́rùn gbègbè làwa máa ń pè Yorùbá ń pè àwọn kan máa ń pè ní gẹ̀gẹ́ ọrùn gbègbè ọrùn ẹ ra àwọn obìnrin mi yóò máa fáyìn yóò rẹwà bí egbin ẹ dẹ̀ rí kíní yẹn lọ́rùn ẹ̀ báyìí so ẹlòmíì wọ́n bù sí lára ni o ẹ̀gẹ́tẹ̀ ẹlòmíì wọ́n sàsì ní pé pẹ̀lú ẹwà tó ní kiri yẹn a máa wòyàn tó máa fẹ́ pẹ̀lú gẹ̀gẹ́ ọrùn ẹlòmíì dẹ̀ ni ó ti wọnú ẹgbẹ́ ayé ibẹ̀ ló ń kó wẹ́pọ̀n ẹ̀ sí àwọn arúgbó ni ó máa ń ní gẹ̀gẹ́ lọ́rùn so amáyéta wá sí wọ́n ti wọnú ẹ̀ so mo ti ṣèdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kan mo ti fẹ́ padà sórí ẹ̀ ẹni tó bá ní gbègbè lọ́rùn kó gẹ̀ẹ́tì epo pills epo àti root igi ìpín ẹ mọ̀ igi ìpín tí ewé ẹ̀ máa ń dàbí sandpaper tó máa ń fẹ́ ewé ẹ̀ sandpaper wàhálà àwọn tá a máa ń hàn tú la mọ́ tá a máa ń lo wàhálà igi ìpín òun máa ń dàbí sandpaper epo ara igi ìpín àti root igi ìpín ẹ lọ́pọ̀ mọ́ egbò owówó àti àlùbọ́sà àti ìyèré so epo àti egbò igi ìpín pẹ̀lú egbò igi wówó àti àlùbọ́sà àti ìyèré ẹ máa lọ papọ̀ dáadáa yóò kúnná ẹni yẹn máa ra odidi akíka sílé ẹni tó ní gẹ̀gẹ̀ lọ́rùn tó ní gbègbè lọ́rùn ó máa ra odidi akíka sílé yóò máa bù díẹ̀ akíka ẹran akíka tó máa ń tijú obìnrin báyìí tó máa ń ní ìpẹ́ lẹ́yìn ẹran akíka tó máa ń ká báyìí tó bá ti róbìnrin ẹran akíka ló máa fi ń ṣe kíní ìjẹ Ofun and Ofun bí sínú láìtàálá gbègbè ọrùn ẹ̀ gẹ̀gẹ́ ọrùn ẹ̀ á yọ kúrò máa wá kọ́ ẹ ní ìpara ẹ̀ lélẹ́yìí ẹ tó bá tún ní gbègbè lọ́rùn ni o tó ní gẹ̀gẹ̀ lọ́rùn ó máa wá egungun ọrùn ẹranko tó ń pè ní àgbọ̀nrín ẹ lọ sọ́dọ̀ àwọn eléwé ọmọ àbíkẹ́ bí àwọn ọlọ́dẹ ipe egungun ọrùn àgbọ̀nrín pẹ̀lú tẹ bá ti bú atare tẹ bú atare ó máa ní àwọn fùlùfùlù nínú tẹ yín atare sílẹ̀ báyìí gbogbo àwọn fùlùfùlù inú atare ẹ kó pẹ̀lú egungun ọrùn àgbọ̀nrín ẹ wá èso bombomu ẹ lọ papọ̀ èso bombomu egungun ọrùn àgbọ̀nrín fùlùfùlù inú atare ẹ lọ papọ̀ ẹ pò mọ́ òrí ẹni tó ní gbègbè lọ́rùn tó ní gẹ̀gẹ̀ lọ́rùn obìnrin tó ní gẹ̀gẹ̀ lọ́rùn àbí gbègbè lọ́rùn torí ìlú mi wọ́n pè ní gbègbè ìlú mi wọ́n pè ní gẹ̀gẹ̀ ẹni tó ní lọ́rùn kó sín ọrùn yẹn bóyá gbẹ́rẹ́ mẹ́ta àbí méjì kó wá fi kíní tó pò mórí yẹn gbòógì yẹn kó fi rá kó máa ṣe bẹ́ẹ̀ nígbà gbogbo kó máa sábà ṣe bẹ́ẹ̀ bí sínú láìta alá pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run gbègbè ọrùn yẹn máa lọ àti kọ́ ọ ní ọbẹ̀ àti para tó lè máa lò
àti para tó lè máa lò bí isinillahi ta'ala Ogun Gbegbe lákọ yín yẹn. Tí oyún ò bá jìn nínú obìnrin tó lóyún ṣùgbọ́n oyún ò jìn ojú look at the window, obìnrin tí oyún ò jìn nínú ẹ̀ ó ti lóyún o ṣùgbọ́n oyún yẹn kò move kò ṣèkì mọ́, kí ni nǹkan tó máa lò? Ó máa gẹ́tì ẹja tó ń pè ní ẹja òjìjí, electric fish yẹn ló máa wá ewé kan tí wọ́n ń pè ní ewé ẹ̀là yẹn wọ́n sábà máa fi kọ́gi, àwọn bàbá wa wọ́n máa fi kọ́ igi, ewé yẹn á dẹ̀ bẹ̀rẹ̀ sí ní wù bẹ́ẹ̀, ó máa rí gbọrọgbọrọ báyìí. Ewé ẹ̀là, á lọ ewé ẹ̀là yẹn pẹ̀lú ìyèrè, á lọ akúná, á wá fi ṣe electric fish jẹ, á fi ọ̀pọ̀lọpọ̀ irú wóró sí láfi ṣe electric fish jẹ bí isinillahi ta'ala. Oyún yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá jẹ báyìí láàrí pé nǹkan ti ṣèkì nínú, torí gbà mí àwọn alágbára wọn máa ń fẹ́ gbẹ́sẹ̀ lé oyún yẹn ò ní jìn, á dẹ̀ wà ń bẹ̀, á kàn wà ń bẹ̀, á wà lifeless. So ẹni tó yún ò bá jìn nínú ẹ̀, táyà ẹ̀ ti ń já, lọ́wọ́ ewé ẹ̀là lọ pẹ̀lú ìyèrè, kó wá gẹ́ẹ̀tì electric fish ẹja òjìjí, kò bá jẹ gbígbẹ kò bá jẹ tútù, kó wá ṣe kó fi ọ̀pọ̀lọpọ̀ irú wóró sí, kó ṣe lọ́bẹ̀ kó jẹ́, pẹ̀lú ògo Ọlọ́run ọmọ náà ó jìn lágbára Ọlọ́run bí isinillahi ta'ala. Ibi láti máa dúró torí àwọn ṣọ́ọ̀ṣì tó wà lẹ́gbẹ̀ẹ́ wa ìwọ̀n já gbádùn ní ariwo wọn lẹ́ ń gbọ̀hún, so nẹ́tíwọ̀kì náà dẹ̀ dá láàárọ̀ yìí, so ibi tá ti máa dúró ní gbogbo owó tó bá nípele níjà àwa Nàìjíríà báyìí ẹ yọjú sí wa àbíkẹ́ contact number wa lórí +234 810 913 1425. Adẹ́ńtà black seed oil kò ṣe má nílé àti virgin olive oil àti black seed oil. Ẹ kọ́ńtàtì wa à ń ta virgin olive oil àti black seed oil, ó wà effective, òun láti nílé. Sage seitun, ẹ gẹ́ẹ̀tì caterpillar obìnrin tó ní hormonal imbalance àbí sperm leakage, sọmúroro àbí ẹ̀dà àbí infection tọkọtìyàwó, ẹ gẹ́ẹ̀tì caterpillar. Ẹ gẹ́ẹ̀tì memory booster ọmọ kékeré àtàgbàlagbà tó ń gbàgbé nǹkan. Ẹ gẹ́ẹ̀tì halal powder yìí ó máa create solid barrier between you and evil world. Monitoring spirit ò ní rí ẹ mọ́. Bẹ́ẹ̀ ni àwọn kan ń wo bí kan wọ́n ṣe kíní kan, no eléyìí kì í ṣe ìyọnu ayé, kì í ṣe ìmùlẹ̀ àgbà, kì í ṣe ẹ̀bẹ̀ àgbà, ò bẹ́ anybody. Halal powder ni tó máa create solid barrier between you and evil world. Wàá rògbò ẹ lò, ọ̀nà àṣì tínú ẹ̀ á dùn táyọ̀ ẹ̀ á kún. Ẹ gẹ́ẹ̀tì bulldozer melt fibroid àti fún blockage tube, obìnrin tó ní blockage tube àbí tó ní fibroid, ẹ gẹ́ẹ̀tì bulldozer. Ẹ gẹ́ẹ̀tì transformer 1100 power fẹ́ni tó ní weak erection, quick ejaculation àbí tó ní low sperm count àbí no sperm count. Àwa gẹ́ẹ̀tì ẹ̀ pẹ̀lú caterpillar àti transformer àti miracle leaves. Gẹ́ẹ̀tì mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ ìwọ ọkùnrin tó ní erection. So all in one ní natural herbs, ó wà effective púpọ̀, ikú nìkan ni kò lè wò. Òun àti miracle leaves, ewé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 àti mọ́ ìzẹ́mzẹ́m la fi preserve senna leaf tá ń pè ní miracle leaves. Ó jẹ́ poison ni, ikùn èèyàn wú ni, ó tẹ ògùn mọ́lẹ̀, ẹsẹ̀ wú, ikùn ẹ̀ wú, ọfà tó ti pẹ́ lára, àwọn ọfà tó ti pẹ́ lára ó lè lead sí cancer, ó lè lead sí kidney failure, heart problem. Bẹ́ẹ̀ ni ó lè lead sí bí pé nǹkan ọmọkùnrin, kò sí nǹkan tí kì í lead sí àṣàsí tó bá ti pẹ́ lára, especially ọfà. So I get all in one, prevention ni, treatment ni, cure ni. Ó dẹ̀ wà halal, gbogbo product wa ló wà halal, ló gba láàbù kọjá, ló wà scientific approved. Ẹ ti rí, they are all powders, kò síbi tẹ̀wà tí product wa ò dé. Bí isinillahi ta'ala ó lágbára púpọ̀ jù, all in one natural herbs. A wà ní Màdàgbàyù Ìbẹ̀jú Lẹ́kì. Tẹ́ bá fẹ́ pick ẹ̀ up, ẹ lè pick ẹ̀ up láti Ìkòyí lẹ́yìn tẹ́ bá make payment tán, àbí kẹ́ bá pick ẹ̀ ní Ìbẹ̀jú Lẹ́kì la wà Lagos after Ẹlẹ́kọ. So a lè wá ní special package fún ẹni tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ, ètò ọmọ nìdí guidance, a ní special package fún, a ní special package fún ẹni tó ní diabetics, a ní special package fún ẹni tó ní diabetes within a month, sugar máa kúrò ní system ẹ̀, a ní special package fún ọkùnrin tí wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ tí wọ́n ń lò ní evil world, a ní special package fún bí isinillahi ta'ala. So ayé ń dàyàn láàmú, ètò àwẹ̀ wà tó legit, ètò sàárà wà tó legit, àwọn onífìtọ̀fọ̀gbẹ́ àdẹ̀ní sick refugee fún yín láti evil world bí isinillahi ta'ala. So ẹ WhatsApp wa àbí kẹ́ kọ́ọ̀lù wa lórí +234 810 913 1425. Gbogbo ẹni tẹ́ ń dá sí tó àwọn ọmọ aláìní ẹ bá wa dá sí, mọ́sálásí tá ń kọ́ tá fẹ́ kọ́ yìí ẹ bá wa dá sí.
àti fún àwọn opó àti fún lọ́síwájú ẹ̀sìn. Charity account 0123214254. Charity account 0123214254. Wema Bank of Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹ̀yin tẹ́ ń bá dúró ètò wa, ẹ fi ajá àti múra, ẹ fi tawá lọ́rẹ ní organization wa. Àdúrà yín àgbà o. Inna lizzata lillahi jami'a. Gbogbo agbára Ọlọ́run ọba ló ní o. Ẹ fi program ẹ fi ránṣẹ́, a tún máa ṣe skit ẹ lórí Gbegbe ọrùn, lórí ẹni tó ní gẹ̀gẹ̀ lọ́rùn. Ó ti common nínú ayé ìsìn. You need to treat it. Then o láti wà very careful. Kò dèrà ẹ lámúre agbára with halal stuff. Torí pé kí ni iná owó yàrá kùn, owó ẹ̀wákọ̀ bí lóhùn, min aishu látara òun náà. Èṣù àtàwọn companion ẹ̀ wọ́n ń wò yín o, tẹ̀yìn ẹ̀ bá tiẹ̀ lè rí wọn. So ẹ mójútó spiritual life yín. Torí pé kí ni àwọn èèyàn ò fẹ́ kó dáa fún yàn o. Ọlọ́run jẹ́ ó dáa fún wa tọmọtọmọ tẹbí tará. Ọlọ́run ní járí wàhálà ọlá títóbi Ọlọ́run. Bí a kì la ilaha illallah sayyidina Muhammad rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. أشهد أن لا إله إلا الله وأدعو لا شريك الله وأشهد أن محمدا عبده ورسوله له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير. Ẹ fi program yìí ránṣẹ́, ẹ máa join wa ní every 8:20 in the morning, every morning 8:20 ẹ máa join live wa, ẹ máa ra àwọn topic tá a máa gbé wá. Àwọn àìsàn míì ṣe ẹlòmíì tí ó mọ̀ nípa àwọn àìsàn yìí ó ti exist. Ẹ wo orú táwọn dúdú ta sọ ọ̀pá-aró ta kọ́ra wa lẹ́kọ̀ọ́ nípa ìnísìn. Ẹlòmíì ò mọ̀ nǹkan tó ń jọ́ pa-aró, ẹlòmíì ò mọ̀ nǹkan tó ń jáwọ́ dúdú, ẹlòmíì ò mọ̀ nǹkan tó ń jẹ́ fàkúfàkú. So àwọn nǹkan bẹ́ẹ̀ àwọn àìsàn tó yẹ pé àwọn èèyàn ti gbàgbé orúkọ ẹ̀ la máa wá sọ. Lẹ́lòmíì àṣà wọn pé wó kí ni ń ṣe òun ò kàn mọ orúkọ ẹ̀ ní. A wá lọ fi solution tá a bá kọ yín, a fi treat ẹ̀ àbí kó contact wa ká bá ṣe. À ń hàn tú, ó fẹ́ hàn odidi àlùkùránì, ó fẹ́ hàn yàásí, anything tó bá fẹ́ hàn àwa máa hàn tú with halal tada pẹ̀lú machine tí wàá dẹ̀ dúpẹ́ tó pé o máa rí for easily bí sínú láì tààlà àdèláwọn product lóríṣiríṣi both natural and spiritual problem ẹ contact Global Dahiratu Dhikrlahi health and spiritual department. Inna lizzata lillahi jami'a. Gbogbo agbára Ọlọ́run bá lóní má sálámù wáyé lálẹ́.